Ikú pabiri abiri kú, ikú pabiri abiri rọ̀run, ikú pàkọ̀kọ̀ omi agbè ń jò dànù. Kò sẹ́ni tí ò ní kú, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní rọ̀run lákejì. Bó pẹ́ bóyá àsàlálù á wọ̀yẹ̀wù tọ̀yàn. Isiaka Abíọ́lá Ajímọ̀bí sùn kò lè jí mọ́. Wọ́n jí gómìnà àná títí tí kò lè dìde. Àṣekú ti mẹ́ni ńlá lọ. Èèkàn ti wọlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹbí pátá ló ń ṣèdárò rẹ̀. Eyín ká ilé ẹ̀rín wó. Àtàǹpàkò fàya wọ́dì lágbà. Etí ò sí lórí mọ́, orí wá dàpọ̀ igi. Ọ̀pálábọ̀ tí èbó fọ́, sọgbásọgbá ayé kan ò lè rí sọ. Bàbá sọ̀rọ̀ sọ́bọ́tò tí kì í yẹ ọ̀rọ̀ wò kó tó sọ ọ́. Jagunlabi àná dà, a sì tú kẹ̀lẹ̀bẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ láì wẹ̀yìn wò. Ẹni ó bá tàbà ṣe bí kò lọ mọ́ rán ni. The Constituted Authority ti padà fi kú ṣàgbá gbogbo wa. Ìwọ ni mò ń ké sí Abíọ́lá Ajímọ̀bí. Torí pé ẹ lágbára ẹ̀ ń jayé alákátá. Ẹ ti torí pé ẹ wà nípò ẹ̀ ń hùwà ìjàmbá. Ẹ dórí àga àléfà tán, ẹ sọ papọ̀ ẹ̀yìn bí òǹlù tí ò rí ṣe, ẹ wá ń dá kẹ́kẹ́ lúkẹ́. Ìgbà t'Ajímọ̀bí wà láyé ó fojú àwọn òrìṣẹ́ rí tó. Kò fáwọn òṣìṣẹ́ ìjọba lówó oṣù, ó jẹ wọ́n lówó oṣù rọ́gbọ́dọ́. Àwọn ọmọ iléèwé ìjọba ń kọ́. Abíọ́lá ní kán kọrí lé kán lọ mówó wá. Ká ní olóògbé wà láyé ni ìbáníkẹ́ lọ bèrè lọ́wọ́ alákọ̀rí ẹ̀ iye owó tó san ní St. Patrick Primary School Kípàdé ńbàdàn. Abẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tó ní yẹ̀yẹ́ ìjàǹfààní ní Lágelú Grammar School nìbàdàn ni kó wá sọ kó tó gbàlú èbó lọ ṣe business administration ní New York lamẹ́ríkà. Ọ̀rọ̀ yìí ìbá ṣe é fewé mọ́ tó bá jẹ́ pé ó jáwé olúfimọ nìbàdàn bí ń tiwa ni. Ó tún gbéra ó dìlú Ògbómọ̀ṣọ́. Ó mú LAUTECH ó ti pa fún àìmọye oṣù. Àwọn ọmọ òun ò rí iléèwé lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sunlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní runlé. Ọ̀pọ̀ ọmọbìnrin ló gbóyún kí wọ́n tó padà sí skúù. Ṣèbọ́wọ́ tó bá kúkú dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ajímọ̀bí tún ní kò ì tán, àrà ń bọ̀, eré la pè é. Àfìgbà tí bàbá wọlé orin Ayéfẹ́lẹ́, wọ́n sì ti katakata bọ music house Yínká Ayéfẹ́lẹ́ tó wà ní Challenge ńbàdàn ni. Ìgbà tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ó ní kí ni. Níṣẹ́ lẹ́lẹ́nu rẹ́sọ̀ rẹ̀ tún pe Yínká ọmọ Ayéfẹ́lẹ́ lárọ̀. Ẹ wò ó, mélòó la fẹ́ kànú eyín Adípèlé, ṣe bọ́lọ́run àtijọ́ ní kúkú ń pẹ́ kó tó mú ni. Ìgbà tí mo kéwì kan níjọ́ kìíní àná wọ́n yín mú. Abẹ́ ti gbàgbé tí mo wí pé gbogbo àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn lólóṣèlú tí wọ́n ń kówó wa ní kòkúkú lọ sókè òkun, gbogbo wọn pátápátá làrùn kòró padà kó kòtò. Ẹ̀yìn ìgbà tí mo kúkú kéwì náà lába Kyari ṣe bẹ́ẹ̀ tó kú, ṣebí kòró ló pa á. Abíọ́lá Ajímọ̀bí ṣe bẹ́ẹ̀, kòró ti padà yọwọ́ tiẹ̀ náà láwo tán gan-an. Ẹ wá gbọ́, ẹ tètè lọ sọ fún Jubril tẹ́ fi rọ́pò Muhammadu Buhari l'Aso Rock póun lọ́rọ̀ yìí kàn. Àbí ta ni o mọ̀ pé Buhari ti kú tipẹ́ o? Ẹ kàn ń fi rọ́bòrọ́ lásán fún wa ni. Buhari àtijọ́ ti kú, tuntun ló wà níbẹ̀. Jubril ẹni ọ̀hún tó ń ṣèṣe Buhari, abájọ tí Buhari tuntun tá a ní fi ń fojoojúmọ́ tuntun lójú sí i. Àṣeṣe abẹ ni wọ́n ṣe sójú Jubril pé kó mọ̀ ṣe iṣẹ́ ààrẹ Buhari nìṣó, tàbí kí ló tún kùn tá ò mọ̀. Ọba òkè nìkan ló lè gbà wá lọ́wọ́ àwọn jẹgúdújẹrá olóṣèlú Nàìjíríà. Ọba òkè nìkan la lè rawọ́ ẹ̀bẹ̀ sí kó sọ Nàìjíríà dìlú àtàtà. Àmọ́ ẹ̀ tún wá gbọ́ o, tẹ́ ẹ bá lẹ́ ò ní gbọ́, tẹ́ ẹ lẹ́ ò ní yí padà síwà rere. Gbogbo ẹ̀yin olówó olóṣèlú olójú kòkòrò tí ń kówó ìlú ní kòkúkò pamọ́ sí ní kòkò. Àtẹ̀yìn tẹ́ ń kówó ní kòkúkò lọ sókè òkun, gbogbo yín pátá làrùn kòró padà kó kòtò. Èyí tí kòró pa ṣànpọ̀nná èpè, ẹ̀fọ́rí òun ẹ̀fọ́rí túlù ni yóò padà rán yín lọ sọ́run alákejì. Ẹni ò bá fẹ́ bẹ́ẹ̀ kó yà tètè ronúpìwàdà. Àmọ́ ẹ wá gbọ́ o, ẹ tètè sọ fún Gọ́vnà Ṣèyí Mákindé pé dáadáa tó ti ń bá bọ̀ ní kó máa bá níṣó, kó má fìwà jọ gómìnà àná. Ó dájú pé ìpínlẹ̀ Ọ̀yọ́ padà bọ̀ wá dóyún gbà. Kó má sì ro tàǹtí Florence Ayájúmọ̀bí tó ní Gọ́vnà Ṣèyí Mákindé ò wá kóhun kò wá yẹ̀hun sí. Ẹ bá ń bàǹtí lérè pé ṣọ́ọ̀pù wọn ìyún Grandex Store ǹjẹ́ wọ́n ti pa láti fi ọkọ̀ wọn gan sí fúnra lára. Ẹni ò bá mọ̀ kó lọ béèrè ọ̀rọ̀ wò. Ẹ wò ó, ẹjẹ́ wọn máa fèyí ṣàlọ kí n fèyí padà bọ̀ wá sílé torí
tó kọ̀ tí ò padà wálé ó dun rẹ̀ níyàn, àgbàdo tó kọ̀ tí ò padà wálé dun rẹ̀ lógì. Àlàbí Akéwì ẹjẹ́ ń fi èyí ṣàbọ̀. Àmọ́ fẹ́ni tí ò mọ̀ mí, mo wà lórí Instagram Àlàbí Akéwì, ẹ máa tẹ̀lé mi. Bó ṣorí YouTube Àlàbí Akéwì, ẹ gbádùn mi yùngbà. Tẹ́ ẹ bá fẹ́ pè mí tàbí bá mi sọ̀rọ̀ fún ohunkóhun àbẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ fún lórí WhatsApp mi náà ní +234 8103 502522. Mò ń kérù fọ́mọdé tàgbà fáyẹyẹ ọjọ́ ìbí, òkú àgbà, ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo tún ń gbé àṣà lárugẹ lórí ètò Tiwa Làṣà tí mo dá sílẹ̀. Àlàbí Akéwì ló ń forin ìwé sọ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú, àmọ́ ọwọ́ gbogbo wa ló wà.